Èèyàn léèwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tí a gbọ́ wò ni wípé kábíyèsí wọ́n ní wọ́n ti gbé owó ńlá ńlẹ̀ fún wọn láti ra aṣọ ẹbí fún ìpadàbọ̀ Queen Naomi. Wọ́n ní gbogbo àwọn tó jẹ́ pé wọ́n relate mọ́ wọn nínú palace, wọ́n ní gbogbo wọn ni wọ́n ti gbé owó sílẹ̀ fún aṣọ ẹbí láti ra gbogbo ẹ̀ fún wọn ní inú palace kábíyèsí. Èèyàn lé nǹkan tó wá yà wá lẹ́nu tá a gbọ́ ni pé lẹ́yìn ìgbà tí wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe preparation Queen Naomi tí wọ́n ti lọ mú aṣọ yìí, wọ́n ní bí àǹtí wa chọ́ọ̀chì bó ṣe wá nìyẹn tó lòun fẹ́ gba aṣọ ẹbí fún àwọn olórí. Èèyàn lé wọ́n ní wọ́n ló ya àwọn èèyàn lẹ́nu ipe irú kátikàti wo ni, ipe kí ló mean by pé o fẹ́ gbaṣọ fáwọn olórí. Wọ́n ní bí ọ̀rọ̀ ìṣe dé ọ̀dọ̀ kábíyèsí ni kábíyèsí sọ fún yín pé ṣé ẹ̀yin tí ẹ fẹ́ rí Queen Naomi nínú palace lẹ fẹ́ gba aṣọ ẹbí fún kíni? Ṣé àwọn ní kẹ́ wá welcome Queen Naomi ni, àbí kí ni wàhálà tiẹ̀ tó fi tàyà síwájú tó ló fẹ́ wá gbaṣọ ẹbí fáwọn olórí? Èèyàn lé wọ́n ní kì í ṣe nǹkan kékeré o. Wọ́n ní gbogbo nǹkan tó ń ṣe, wọ́n ní ṣé ó rè pé àwọn ò mọ gbogbo nǹkan tó ń ṣe ni, bí kò ṣe fẹ́ kí Queen Naomi kan return padà sí inú palace. Gbogbo ọwọ́ tó ń gbé, gbogbo nǹkan tó ń ṣe, gbogbo àrà tó ń dá nínú palace yẹn tó máa ṣe bí ìgbà tó yẹ pé ó nífẹ̀ẹ́ Queen Naomi tí ò dẹ̀ nífẹ̀ẹ́ Queen Naomi. Wọ́n ní wọ́n ní kí ni gbogbo nǹkan tó ń ṣe yẹn, ṣó rè pé àwọn ò mọ̀ ni, ipe kí wá ní tiẹ̀ tó lòun fẹ́ raṣọ ẹbí fún kíni, láti welcome ta ni sínú palace. Èèyàn lé ẹ jẹ́ kí ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti lẹ́yìn òdì ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gbogbo lè ń kọ́. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín, adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kọ̀ òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè ní ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Wọ́n ní bí kábíyèsí ṣe yarí fún àǹtí wa chọ́ọ̀chì nìyẹn pé kí ló mean by pé òun fẹ́ gba aṣọ ẹbí. Wọ́n ní aṣọ ẹbí tó jẹ́ pé òkè à ń pa, ló fẹ́ gbà. Ipe ta ló sọ fún ẹ wípé o ní láti rà nínú aṣọ ẹbí tí wọ́n fẹ́ mú? Èèyàn lé kìí ṣe nǹkan kékeré rárá. Wọ́n ní inú bí Dr. Lizzie àti Dr. Elizabeth Jackrish àti Princess Diola, wọ́n ní wọ́n wà mẹ́ngbà tó lóun fẹ́ gbaṣọ. Wọ́n náà sọ̀rọ̀ sí i, wọ́n ní wọ́n fi ọ̀rọ̀, wọ́n ní wọ́n fi ń rin lára báyìí ni pé ẹ̀yin èèyàn yìí, aṣọ ẹbí wo ló fẹ́ gbà fáwọn olórí? Ṣé wọ́n rán ẹ, ṣáwọn olórí ló rán ẹ pé kó wá gbaṣọ ẹbí fáwọn? Èèyàn lé kì í ṣe nǹkan kékeré o. Wọ́n ní Ọlọ́run dójú tì àwọn ọ̀tá wa, Ọlọ́run dójú tì wọ́n ni. Wọ́n ní wọ́n sọ̀rọ̀ sí àǹtí wa church, wọ́n ní ẹsẹ̀ wọn ń wọ́lẹ̀ báyìí ni pé kí ló ń wá ṣe bẹ́ẹ̀ tí ń kò dé padà sínú palace, ìwọ tó ń ṣe bí lábẹ́ tó wá ń ṣojú ayé. Wọ́n ní àǹtí church wọ́n ló ṣojú ayé ju kí ló dálẹ̀ lọ. Wọ́n ní ojú ayé ti pọ̀ jù. Wọ́n ní tó bá rí Queen Naomi báyìí, wọ́n ní tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ nínú palace báyìí, ó ti ṣe kùrùkẹ́rẹ́, ó ti lọ bá Queen Naomi. Wọ́n lòun ló máa sáré lọ rojọ́. Wọ́n ní òǹdẹ̀ ló wà ní lẹ́yìn tó ń fínná
àṣírí gbogbo wọn kàn ń tú ni nítorí pé ọlọ́run gbé Queen Naomi lékè. Wọ́n ní bí gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe wọ́ ọ̀dànù nìyẹn pé aṣọ ẹbí níbo, irú aṣọ ẹbí wo lẹ fẹ́ gbà? Ṣé wọ́n kó aṣọ ẹbí wá fún yín nítorí àwọn olórí ni? Irú aṣọ ẹbí wà bí gbogbo aṣọ funfun tẹ̀ ń wọ̀ nù palace kò tó yín kẹ́ wò. Wọ́n ní wọ́n ṣe wọ́ wọn nìyẹn o. Wọ́n lẹ́sẹ̀ wọn wọ́lẹ̀ túrútúrú lẹ́sẹ̀ wọn wọ́lẹ̀. Ẹ̀yin èèyàn lé agbọ́ gist a ní ká mú wá fún yín o. Ọlọ́run Elédùmarè á máa ràn yín lọ́wọ́ o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ̀ ń like, tẹ̀ ń share. Tẹ̀ ń share fídíò mi ẹ̀yin èèyàn lé. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọjọ́ returning back to the palace fún Queen Naomi ọjọ́ ayọ̀ ló máa jẹ́ kí gbogbo wa wọnú àwẹ̀ àtàdúrà o. Ká máa gbàdúrà gbogbo ẹni tó bá ti gbógun ti Kábíyèsí àti Queen Naomi ní ọjọ́ yẹn kí Ọlọ́run kó bá wa gbé wọn dè. Wọn ò ní ráyè ti Queen Naomi, wọn dẹ̀ ní ráyè ti Kábíyèsí. Ọjọ́ yẹn ọjọ́ ayọ̀ ló máa jẹ́ ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o nítorí pé tí ò bá sí ẹ̀yin kò lè sí Máṣọ́lá. Mi ò fi ojú pa yín rẹ́ o, àtọkùnrin àtobìnrin gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ṣe darapọ̀, ẹ ṣé. Ẹ̀yin tẹ́ tí subscribe, ẹ subscribe. Ẹ̀yin tẹ́ dẹ̀ tí subscribe tó jẹ́ subscribers, mo kí yín. Mo gbé sáárá, mo gbé lé yín, mo gbé fún yín. Nítorí pé ẹ̀yin gangan ní igi lẹ́yìn ọgbà Máṣọ́lá. Mo dúpẹ́ o gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń share. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. God bless you all.